àbúrò tí ẹ̀ ń gbọ́ mi nílé ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nílé ẹ̀dẹ̀ ò dàbí ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọjọ́ Olúwa tó ń bọ̀ yìí ọjọ́ 28 oṣù Òkúdù oṣù kẹfà 2026 yìí fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ mi ìsinmi gbogbogbò tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ wa tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni darandaran tí Ọlọ́run pè láti jẹ́ wòlíì. Darandaran tí Ọlọ́run pè láti jẹ́ wòlíì. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Ámósì orí 1 ẹsẹ̀ 1, orí 2 ẹsẹ̀ 11 àti 12, orí 3 ẹsẹ̀ 7 àti 8 àti orí 7 ẹsẹ̀ 10 títí dé 15. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́ tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó ẹ gbé jáde ẹ jẹ́ a jọ kà ká sì jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Ámósì orí 1 ẹsẹ̀ 1, ọ̀rọ̀ Olúwa wí pé ọ̀rọ̀ Ámósì ẹni tí ó wà nínú àwọn darandaran Tẹ̀kóà tí ó rí ní ti Ísírẹ́lì ní ọjọ́ ọba Òsáyà ọba Júdà àti ní ọjọ́ Jeroboamu ọmọ Jóásì ọba Ísírẹ́lì ọdún 2 ṣáájú ìṣẹ̀lẹ̀ nì. Orí 2 ẹsẹ̀ 11, mo sì gbé nínú ọmọkùnrin yín dìde láti jẹ́ wòlíì àti nínú àwọn ọ̀dọ́mọkùnrin yín láti jẹ́ Násárátì. Bẹ́ẹ̀ kọ́ lórí ẹ̀yin ọmọ Ísírẹ́lì lolúwa wí. Ṣùgbọ́n ẹ̀yin fún àwọn Násárátì ní ọtí wáìnì mu. Ẹ sì pàṣẹ fún àwọn wòlíì, ẹ má ṣe sọtẹ́lẹ̀ ẹ pa wọ́n lẹ́nu mọ́. Orí 3 ẹsẹ̀ 7 àti 8, nítorí Olúwa Ọlọ́run kì yóò ṣe nǹkan kan. Nítorí Olúwa Ọlọ́run kì yóò ṣe nǹkan kan, ṣùgbọ́n ó fi ohun ìkọ̀kọ̀ rẹ̀ hàn àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Kìnìún ti ké ramúramù, ta ni kì yóò bẹ̀rù? Olúwa Ọlọ́run ti sọ̀rọ̀, ta ni kì yóò sọ tẹ́lẹ̀? Orí 7 ẹsẹ̀ 10 sí 15, nígbà náà ni Amasáyà àlùfáà Bẹ́tẹ́lì ránṣẹ́ sí Jeroboamu ọba Ísírẹ́lì wípé Ámósì di dìtẹ̀ sí ọ láàrin ilé Ísírẹ́lì, ilẹ̀ kò sì lè gba gbogbo ọ̀rọ̀ rẹ̀. Nítorí báyìí ni Ámósì wí, Jeroboamu yóò ti padà kú, nítòótọ́ Ísírẹ́lì la ó fà lọ sí ìgbèkùn kúrò ní ilẹ̀ rẹ̀. Amasáyà sì sọ fún Ámósì pé ìwọ aríran lọ sá lọ sí ilẹ̀ Júdà, sì máa jẹun níbẹ̀, sì máa sọtẹ́lẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n má ṣe sọtẹ́lẹ̀ ní Bẹ́tẹ́lì, nítorí ibi mímọ́ ọba ni, ààfin ọba sì ni. Nígbà náà ni Ámósì dáhùn, ó sì wí fún Amasáyà pé èmi kì í ṣe wòlíì rí, bẹ́ẹ̀ ni èmi kì í sọmọ wòlíì, ṣùgbọ́n olùṣọ́ àgùntàn lèmi ń ṣe, ni mo ṣe rí, àti ẹni tí máa ká èso ọ̀pọ̀tọ́. Olúwa sì mú mi bí mo ti ń tọ̀ agbo ẹran lẹ́yìn. Olúwa sì wí fún mi pé lọ sọtẹ́lẹ̀ fún Ísírẹ́lì ènìyàn mi. Lọ sọtẹ́lẹ̀ fún Ísírẹ́lì ènìyàn mi. Àwọn ẹsẹ̀ bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ nù. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa fọ́sẹ̀ yìí, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn, ẹsẹ̀ má ní gbàgbé, òun ní ẹsẹ̀ 15 orí 7 yẹn. Ìwé Ámósì orí 7 ẹsẹ̀ 15, ẹ gbọ́ bó ti wí lẹ́ẹ̀mejì ṣe. Ìwé mímọ́ ní Olúwa sì mú mi bí mo ti ń tọ̀ agbo ẹran lẹ́yìn. Olúwa sì wí fún mi pé
lọ sọtẹ́lẹ̀ fún Ísírẹ́lì ènìyàn mi. Olúwa sì mú mi bí mo ti ń tọ̀ agbo ẹran lẹ́yìn. Olúwa sì wí fún mi pé lọ sọtẹ́lẹ̀ fún Ísírẹ́lì ènìyàn mi. Èyí ni ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ akọ ọkàn, ẹ̀jẹ̀ akọ orí, ẹ̀jẹ̀ akọ ọkàn, ẹ sì jẹ́ kí a fi sínú ṣe. Olúwa ràn wá lọ́wọ́. A yìn Ọlọ́run lógo fún gbogbo ẹ̀kọ́ wa lóṣù yìí, ìyanu ni wọ́n. Ẹ má ṣe gbàgbé ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù kẹfà yìí, òun ni àwọn ẹlẹ́rìí olóòótọ́ jẹ́rìí sí àwọn ìlérí Ọlọ́run. Àwọn ẹlẹ́rìí olóòótọ́ jẹ́rìí sí àwọn ìlérí Ọlọ́run. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ bá rántí, a kẹ́kọ̀ọ́ nípa ìjẹ́rìí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí Ọlọ́run dá wọn nídè nínú ìsìnrú ìlú tí wọ́n ń ṣe fún ọba Kénáánì, èyí tí wọ́n fòdìdí 20 ọdún tí wọ́n fi ṣe. Wọ́n jẹ́rìí dídára Olúwa lẹ́yìn ìdáǹdè wọn lábẹ́ àkóso wòlíì obìnrin Dèbórà. Àkọsílẹ̀ èyí tá a kọ nínú ìwé Onídàájọ́ orí 4. Ní ọ̀sẹ̀ kejì tẹ́ ẹ bá rántí, a kẹ́kọ̀ọ́ nípa ìyàgàn Hánà àti bí ó ṣe jẹ́rìí dídára Olúwa nígbà tó Olúwa gbọ́ àdúrà rẹ̀. Tolúwa dá lóhùn ju bó ti béèrè lọ. Ó béèrè ọmọkùnrin kan ṣoṣo lọ́wọ́ Ọlọ́run. Ó ní, Olúwa fún mi lọ́mọkùnrin kan, yín sì fi fún ọ láti sìn ọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ gbogbo. Ọlọ́run ó wá fún ọlọ́mọkùnrin kan ṣoṣo. Àkọsílẹ̀ ìwé Sámúẹ́lì kínní orí 2 ẹsẹ̀ 21 ní Ọlọ́run sì fún Hánà ní ọmọkùnrin 3 àti ọmọbìnrin 2. Irú Ọlọ́run wo lèyí tó ń sohun àrà tí ń sohun ńlá? Hánà jẹ́rìí sí dídára Olúwa nígbà tó dá lóhùn ju bó ti béèrè lọ. Ní ọ̀sẹ̀ kẹta, akẹ́kọ̀ọ́ nípa ìbádọ́rẹ̀ẹ́ Jónátánì àti Dáfídì. Nínú ẹ̀kọ́ yẹn, Dáfídì náà jẹ́rìí irú ìfẹ́ èyí tí ọ̀rẹ́ rẹ̀ Jónátánì ní sí. Tẹ́ ẹ bá wo Sámúẹ́lì kejì tá a ti kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ tó kọjá, orí 1 ẹsẹ̀ 4:30. Sámúẹ́lì kejì, 2 Sámúẹ́lì kejì orí 1 ẹsẹ̀ 4:30. Dáfídì jẹ́rìí, ó ní, wàhálà bá mi nítorí rẹ̀ Jónátánì arákùnrin mi. Dídùn jọjọ ni ìwọ jẹ́ fún mi. Ìfẹ́ rẹ sí mi já sí ìyanu. Ó jùfẹ́ obìnrin lọ. Ó jẹ́rìí ìfẹ́ Jónátánì sí. Ṣé wá rí ẹ̀kọ́ tó gbẹ̀yìn yìí nínú oṣù kẹfà yìí? Ó dá lórí wòlíì Ámósì. Àgbẹ̀ paraku oní wòlíì Ámósì. Àgbẹ̀ olóhun ọ̀gbìn ni, àgbẹ̀ eléso ni, àgbẹ̀ olóhun ọ̀sìn ni pẹ̀lú. Àgbẹ̀ eléso ni, àgbẹ̀ darandaran ni pẹ̀lú. Ṣùgbọ́n Ọlọ́run pè é kó di wòlíì rẹ̀. Ẹ̀kọ́ wa yìí sì pín sí ọ̀nà 3. Ẹ máa bá wa ká lọ. Abala àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yẹn òun la pè ní darandaran di wòlíì. Darandaran di wòlíì. Eléyìí sì ní í ṣe pẹ̀lú orí 1 ẹsẹ̀ 1 ìwé Ámósì tá a kà tán lẹ́ẹ̀kan àti orí 2 ẹsẹ̀ 11 sí 12 rẹ̀. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí láti kẹ́kọ̀ọ́ irú ẹni wo gan ni Ámósì kó tó di pé Ọlọ́run pè é. Bó o sì nígbà ṣe rí lákòókò tá a pè é, nítabala àkọ́kọ́ ẹ̀kọ́ wa dálé lórí nu. Irú ẹni wo ni Ámósì? Bó o nígbà ṣe rí lákòókò tọ́lọ́run pè é. Ámósì nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, ó jẹ́ wòlíì tọ́lọ́run pè ní àsìkò tí nǹkan ò fararọ nílẹ̀ Ísírẹ́lì. A bí a sì wò ó sì dàgbà ní ìhà gúúsù Ísírẹ́lì tá à ń pè ní Júdà. Ṣé rí ìlú rẹ̀ Tẹ̀kúà ní ń jẹ́ ẹsẹ̀ àkọ́kọ́ orí 1 ẹsẹ̀ 1. Ó jẹ́ á mọ̀ pé Tẹ̀kúà nílùú rẹ̀. Tẹ̀kúà yẹn nǹkan bíi ibùsọ̀ 12 péré ni
sí Jerúsálẹ́mù tí í solú ìlú Júdà. Darandaran ni sí òòjọ́ rẹ̀ nígbà tọ́lọ́run ó fi pè é. Ó sì jíṣẹ́ Ọlọ́run bí baba ṣe rán. Ó jíṣẹ́ ìránṣẹ́ lérefèé fáwọn orílẹ̀-èdè méje bíi Síríà, Fílístínì, Tírè, Édómù, Hámónì, Móábù, Júdà nínú orí àkọ́kọ́ rẹ̀. Ẹsẹ̀ àkọ́kọ́ títí dé orí kejì ẹsẹ̀ ìkarùn-ún ló ti jíṣẹ́ lérefèé fáwọn orílẹ̀-èdè méjèèjì wọn. Ṣùgbọ́n ojúlówó iṣẹ́ rẹ̀ gangan tó jẹ́ àwọn ọmọ Ísírẹ́lì lápá àríwá Ísírẹ́lì ló jíṣẹ́ fún. Iṣẹ́ tó sì jẹ́ fún wọn ló bẹ̀rẹ̀ láti ìwé Ámósì orí kejì ẹsẹ̀ ìkẹfà títí dórí kẹsàn-án ẹsẹ̀ tó gbẹ̀yìn. Àkókò wo ló jíṣẹ́ ìránṣẹ́ rẹ̀? Àkókò tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó jẹ́ àkókò tó jẹ́ wípé Jeroboamu kejì ńlọba Ísírẹ́lì. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkíní ìwé Ámósì orí kìíní yẹn ó sọ fún wa, ó ní ọ̀rọ̀ Ámósì ẹni tí ó wà nínú àwọn darandaran Tẹ̀kọ́à. Ìyẹn fi hàn wá wípé iṣẹ́ darandaran ní í ṣe ìlú rẹ̀ ní Tẹ̀kọ́à. Èyí tó rí ní ọjọ́ ọba Ùsáyà ọba Júdà, ọba tí ó jẹ́ ọba tiẹ̀ gangan níbi tá a bí sí tó dàgbà sí, òun ni Júdà, òun ni Ùsáyà ọba Júdà. Ní ọjọ́ Jeroboamu ọmọ Jóásì ọba Ísírẹ́lì, èyí òun ní ìlú àwọn ọmọ Ísírẹ́lì tó wà ní àríwá tá a rán sí ẹni ó jẹ́ ọba wọn nígbà náà, òun ni Jeroboamu. Jeroboamu eléyìí ó wá yàtọ̀ sí Jeroboamu tó dìtẹ̀ mọ́ Rehoboamu ọmọ Sólómọ́nì tí ó fi mú kí ẹ̀yà mẹ́wẹ̀ẹ̀wá kó ya kúrò lábẹ́ rẹ̀ nígbà náà lọ́hùn. Jeroboamu eléyìí Jeroboamu kejì ni, kìí ṣe ta lákọ̀ọ́kọ́. Jeroboamu alákọ̀ọ́kọ́ òun ló kó àwọn ẹ̀yà mẹ́wàá kúrò nínú ẹ̀yà méjìlá Ísírẹ́lì tó ya kúrò lábẹ́ Rehoboamu ọmọ Sólómọ́nì. Ṣùgbọ́n kó tó kó wọn tí wọ́n ya lọ, ó gbé ère òrìṣà kalẹ̀ fún wọn torí ìpayà mú pé mo ti kú àwọn ẹ̀yà méjèèjìlá àmẹ́wẹ̀ẹ̀wá yìí ti tẹ̀lé mi, wọ́n ti ya kúrò lábẹ́ ìjọba Rehoboamu ọmọ Sólómọ́nì. Tí wọ́n bá wọn padà lọ Jerúsálẹ́mù lọ jọ́sìn, àfàìmọ̀ tí wọn ò ní padà lẹ́yìn èmi náà. Nítorí ìdí èyí ó wá wọ̀rọ̀ kọ̀ sàdá, ó yá ère ó sì gbé kalẹ̀. Ọlẹ́yìn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run yín tẹ́ máa bọ nìyí. Bó ṣe di wípé ìran ẹ̀yà mẹ́wàá wọn ò sin Ọlọ́run wọn mọ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí í sin erékéré tí Jeroboamu àkọ́kọ́ gbé kalẹ̀ fún wọn nìyẹn. Gbogbo àwọn ọba tó wá jẹ lẹ́yìn rẹ̀ tó yẹ mọ́ Jeroboamu ẹlẹ́ẹ̀kejì yìí, ipa tí Jeroboamu àkọ́kọ́ ń tọ̀ ọ́lẹ̀ òun náà ni à ń tó sọlé. Ṣé wá rí àkókò tí Ámósì tó ń jẹ́ṣẹ́ ìránṣẹ́ rẹ̀ fún àwọn ènìyàn Ísírẹ́lì ní apá àríwá ilẹ̀ Ísírẹ́lì nígbà náà lọ́hùn, ó jẹ́ àkókò tí wọ́n di tí wọn ò fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run rárá bí ti wù kórí. Àkókò tí Ámósì jẹ́ṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó jẹ́ àkókò tó jẹ́ wípé àwọn èèyàn Ísírẹ́lì wọ́n ń ba àwọn násírì Olúwa jẹ́, wọ́n ń sọ àwọn ẹni mímọ́ daláìmọ́, wọ́n sì ń pa àwọn wòlíì lẹ́nu mọ́ láti mọ́ sọ̀rọ̀. Tẹ́ bá wẹsẹ̀ ìkọkànlá àti kejìlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Ámósì orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti kejìlá, ìwé mímọ́ ní mo sì gbé nínú ọmọkùnrin yín dìde láti jẹ́ wòlíì, àti nínú àwọn ọ̀dọ́mọkùnrin yín láti jẹ́ násírì. Bẹ́ẹ̀ kó rí ẹ̀yin ènìyàn Ísírẹ́lì lolúwa wí. Ẹsẹ̀ ìkejìlá wá fọbalé, ó ní ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé mo gbé wòlíì dìde tí mo gbá àwọn násírì dìde, ṣùgbọ́n ẹ̀yin fún àwọn násírì lọ́tí wáìnì mu. Ẹ sì tó pàṣẹ fáwọn wòlíì pé ẹ panu yín mọ́, ẹ má sì sọ tẹ́lẹ̀ mọ́. Wọ́n bà àwọn násírì Olúwa jẹ́ torí pé èèwọ̀ àwọn násírì Olúwa ni pé wọn gbọ́dọ̀ mutí, ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì ń fún àwọn násírì, wọ́n ń fún wọn lọ́tí mu. Àwọn wo gan là ń pè ní násírì Olúwa?
àwọn tá à ń pè ní násírì Olúwa òun làwọn tí wọ́n yára wọn sọ́tọ̀ fún ìlò Ọlọ́run, àwọn tí wọ́n bá Ọlọ́run dá májẹ̀mú. Àwọn ọmọ Ísírẹ́lì ń bà wọ́n jẹ́ torí pé wọn fẹ́ gbọ́ ohunkóhun nípa Ọlọ́run, torí ẹsẹ̀ wọn ti yẹ̀ látòrí Jèróbóámù alákọ̀ọ́kọ́. Eléyìí ló wá mú kí Ọlọ́run pinnu pé bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ní gbọ́ tẹ́ lẹ́ẹ̀ní gbà, àwọn tí mo gbé dìde láàrin yín tẹ́ bá pa wọ́n lẹ́nu mọ́, àwọn tí wọ́n sì yára wọn sọ́tọ̀ láàrin yín tẹ́ bá bà wọ́n jẹ́, ń kúkú lọ mú ẹlòmíì láti bòmíì tí ó wà jíṣẹ́ mi fún yín. Eléyìí ló mú kí Ọlọ́run kó lọ sí Júdà, tí ó sì wá gbé ẹnìkan dìde láti lọ jíṣẹ́ fún àwọn ènìyàn Ísírẹ́lì ní àríwá Ísírẹ́lì. Ẹni tí Ọlọ́run sì gbé dìde ọ̀hún òun náà ni Ámósì. Láì ní fi ṣe ìpìlẹ̀ rẹ̀ pé kì í ṣe wòlíì, Ámósì sì yọ̀ǹda ara rẹ̀ láti jíṣẹ́ f'Olúwa. Ó sì fi àwọn ẹran rẹ̀ lẹ̀ láti jíṣẹ́ f'Olúwa. Ó fi àwọn igi eléso rẹ̀ lẹ̀ láti jíṣẹ́ f'Olúwa. Bàbá àti màmá tí ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́, kò sẹ́ni Ọlọ́run ò lè lò àfẹn tí ó bá yọ̀ǹda ara rẹ̀ lókù. Ámósì yọ̀ǹda ara rẹ̀, Ọlọ́run sì lò ó. Bí ẹ̀yin pẹ̀lú bá yọ̀ǹda ara yín fún Olúwa, yóò lò yín fógo rẹ̀. Ibi tábàlà àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti tẹnubodò tó ti mú mínú, tó sì sún wa síwájú sábàlà kejì, èyí tá a pàpèlé rẹ̀ ní ìkìlọ̀ a máa ṣáájú ìjìyà. Ìkìlọ̀ a máa ṣáájú ìjìyà. Eléyìí ní í ṣe pẹ̀lú ìwé Ámósì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí náà ní orí 3 ẹsẹ̀ 7 àti 8. Ẹsẹ̀ 7 àti 8. Nínú àwọn ẹsẹ̀ méjèèjì yìí tá a ti kà fún wa, bí mo ṣe pàkíyèsí ṣáájú, etí àwọn ọmọ Ísírẹ́lì lápá àríwá ó ti dí sí ọ̀rọ̀ Ọlọ́run. Wọn fẹ́ gbọ́ rárá. Wọ́n ń pa àwọn wòlíì lẹ́nu mọ́ pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Àwọn tí ń sì yára wọn sọ́tọ̀ fún Olúwa tá à ń pè násírì, wọ́n ń bà wọ́n jẹ́, wọ́n fún wọn lọ́tí wáìnì mu, ń táyọ̀ tí ẹnu wọn ò gbọ́dọ̀ kàn ní ń fún wọn mu, wọ́n ń bà wọ́n jẹ́. Nítorí náà ńgbà tí Ámósì dé orí 3 ìwé rẹ̀ yìí, ó kìlọ̀ gidigidi fún wọn láti máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí wọn ó sì máa ṣàtúnṣe, kí wọ́n jáwọ́ nínú kíkọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n jáwọ́ nínú àìka ọ̀rọ̀ Ọlọ́run sí. Torí wípé gbogbo ọ̀rọ̀ tí ń jáde látẹnu àwọn ìránṣẹ́ rẹ̀ kìí ṣàròsọ, kìí sọgbọ́n àtinúdá, ìfihàn Ọlọ́run ni. Nítorí ìdí èyí, kí wọ́n má kọtí ikún sí, torí bí wọ́n bá kọtí ikún sí, ìjìyà ó tẹ̀lé tí wọ́n bá gbọ́ràn. Tẹ́ bá wo ẹsẹ̀ 7 àti 8 orí 3 ìwé Ámósì tá a ti ń kẹ́kọ̀ọ́, ọ̀rọ̀ Ọlọ́run ní nítorí Ọlọ́run kì yóò ṣe nǹkan kan, nítorí Olúwa Ọlọ́run kì yóò ṣe nǹkan kan, ṣùgbọ́n ó fi ohun ìkọ̀kọ̀ rẹ̀ hàn fún àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Kìnìún ti ké ramúramù, ta ni kì yóò bẹ̀rù? Olúwa Ọlọ́run ti sọ̀rọ̀, ta ni lè ṣe aláìsọtẹ́lẹ̀? Èyí ni wípé ẹ̀yin èèyàn Ọlọ́run, ẹ gbọ́, Olúwa kìnìún ti ń ké fún yín kó tó di pé ó mú yín jẹ. Ẹ gbọ́ràn, ẹ kíyèsára. Olúwa ti sọ̀rọ̀. Bólúwa ọba sọ̀rọ̀ ni wọn ò ní sọ tẹ́lẹ̀ tí mò ń sọ fún yín yìí. Ó pàkíyèsí wọn sí ìkìlọ̀ ní ṣáájú ìjìyà. Ẹ tẹ́tí sọ̀rọ̀ wòlíì, ẹ tọ́ sí sọ̀rọ̀ Ọlọ́run látẹnu àwọn ìránṣẹ́ rẹ̀. Ẹ̀ṣọ́ òun làwọn ìránṣẹ́ Ọlọ́run jẹ́ fáwọn ọmọ Ọlọ́run. Bí ẹ̀ṣọ́ bá rí ogun tí ń bọ̀ tó sì kéde, ẹ̀yin aráàlú, ogun ń bọ̀ o, àwọn aráàlú gbọ́dọ̀ ṣáájú ẹ̀mí wọn kí wọ́n tètè fẹsẹ̀ fẹ́, kí wọ́n gbẹ̀mí wọn sá, tàbí káwọn náà dira ogun láti fojú ara wọn. Ṣùgbọ́n bí ẹ̀ṣọ́ bá kéde ogun ń bọ̀, táráàlú sì káwọ́ gbéra tó ní bọ́ mọ́ bọ̀ bí ọba wà, ẹ̀mí ara wọn ni wọ́n fi ń wéwu. Bàbá àti màmá tí ń gbọ́ mi,
ẹ má fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Ọlọ́run. Bí Olúwa bá ń kì wá ńlọ̀ látẹnu àwọn ìránṣẹ́ rẹ̀, ẹ má jẹ́ aṣaláìkásí. Igbe tí Ámósì ké fáwọn ènìyàn Ísírẹ́lì ní apá àríwá Ísírẹ́lì òun ibi tábàlá kejì ẹ̀kọ́ wa náà tó ti tẹnubodò tó ti mú mínú tó sì sún wa síwájú sí abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, èyí tá a pè ní Ámósì fi ìdí ìpè rẹ̀ múlẹ̀. Ámósì fi ìdí ìpè rẹ̀ múlẹ̀. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ìwé Ámósì tá à ń wò náà ní orí keje ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹẹ̀ẹ́dógún. Ámósì orí keje ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹẹ̀ẹ́dógún. Ṣé ẹ rí abala kẹta yìí? Ní abala kẹta ẹ̀kọ́ wa yìí láti rí pé kì í ṣe kékeré lójú Ámósì rí, nítorí kó jẹ́ pé Olúwa. Ìpè wòlíì Ámósì ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí ó dojúkọ ìpèníjà gidigidi. Iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó dojúkọ ìgbóguntì. Ìgbóguntì yìí sì wá lọ́tọ̀dọ̀ àlùfáà kan tá à ń pè ní Àmàsáyà, àlùfáà Bẹ́tẹ́lì. Ó sì ṣe pàtàkì kí n pàkíyèsí wa sí wípé Àmàsáyà àlùfáà tá à ń wí yìí kìí ṣàlùfáà Ọlọ́run o. Àlùfáà ère èyí tí Jèróbóàmù àkọ́kọ́ gbé kalẹ̀ ni fáwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wà lápá àríwá láti máa bọ, kí wọ́n má bàa máa lọ Jerúsálẹ́mù, kí wọ́n padà lẹ́yìn rẹ̀ tí mo mẹ́jọ bà lẹ́ẹ̀kan. Àlùfáà Àmàsáyà tá à ń sọ yìí tó wá gbógun ti wòlíì Ámósì. Ohun gbogbo tó lè ṣe gẹ́gẹ́ bí àlùfáà ló ṣe láti bà Ámósì lórúkọ jẹ́, láti bà á lórúkọ jẹ́ níwájú ọba Jèróbóàmù kejì. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹwàá àti kọkànlá orí keje ìwé Ámósì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìwé mímọ́ ní nígbà náà ni Àmàsáyà àlùfáà Bẹ́tẹ́lì ó ránṣẹ́ sí Jèróbóàmù ọba Ísírẹ́lì wípé Ámósì ti dìtẹ̀ sí ọ láàrin ilé Ísírẹ́lì, ilẹ̀ kò sì gba gbogbo ọ̀rọ̀ rẹ̀, ó kún. Nítorí báyìí ni Ámósì wí, Jèróbóàmù ó ti padà kú. Nítòótọ́ Ísírẹ́lì la ó fà lọ sí ìgbèkùn kúrò nílẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ bàjẹ́ tọ́lọ lè sọ nìyí fún ọba Jèróbóàmù kejì nípa Ámósì láti bà Ámósì jẹ́, kí ọba lè ti Ámósì jáde kúrò nílẹ̀ Ísírẹ́lì kó má jíṣẹ́ rẹ̀ mọ́. Eléyìí ọ̀wá tún tó fúnra ara rẹ̀ gan ń bò kúrò láàfin ọba, ó wá lọ ọ̀dọ̀ Ámósì, ó wá dojúkọ Ámósì gan fúnra ara rẹ̀. Ó sì ní kó jáde kúrò ní ilẹ̀ wọn, kó kọrí sílé bàbá rẹ̀, kó lọ mọ jíṣẹ́ tí bàbá rán, kó lọ mọ kó máa wá bí ó ṣe jẹun níbẹ̀. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkejìlá àti kẹtàlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Ámósì orí keje ẹsẹ̀ ìkejìlá àti kẹtàlá, ìwé mímọ́ ní Àmàsáyà sì sọ fún Ámósì pé ìwọ aríran lọ sálọ sílẹ̀ Júdà, sì máa jẹun níbẹ̀, sì máa sọ tẹ́lẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n má ṣe sọ tẹ́lẹ̀ níbẹ̀ tẹ́lẹ̀ mọ́, nítorí ibi mímọ́ ni. Ààfin ọba sì ní pẹ̀lú fúnra ara rẹ̀ láì tiẹ̀ tí ìjẹ́pọ̀ bá rán nílé Ámósì jáde kúrò nílùú. Ní kòríta yìí tí iṣẹ́ ìránṣẹ́ Ámósì dojúkọ ìpèníjà, tí iṣẹ́ ìránṣẹ́ Ámósì tó dojúkọ ìgbóguntì, Ámósì ní láti pe àkíyèsí Àmàsáyà sí ìpìlẹ̀ rẹ̀ wípé kìí ṣe pé oúnjẹ lòun wá tóun ò rí tóun fi gbàṣẹ́ ìránṣẹ́ wòlíì. Òun èé ṣaláìrí kan ṣe kan, òun èé ṣaláìrí jẹ. Àgbẹ̀ olóhun ọ̀sìn, àgbẹ̀ olóhun ọ̀gbìn ńlòun, bí ìbá ṣe pé Ọlọ́run. Òun èé sọmọ wòlíì, òun ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ wòlíì. Ìpè Ọlọ́run ló mú mi débẹ̀. Tẹ́ bá wo orí keje
ẹsẹ̀ ìkẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún ẹ jẹ́ àjọjọ kà tí mò ń sọ rí ń bẹ̀. Ìwé mímọ́ ní nígbà náà ni Ámósì dáhùn ó sì wí fún Amasáyà pé èmi kì í ṣe wòlíì rí, bẹ́ẹ̀ ni èmi kì í sọmọ wòlíì, ṣùgbọ́n olùṣọ́ àgùntàn lèmi ṣe rí, àti ẹni tí máa ń ká èso ọ̀pọ̀tọ́. Olúwa sì mú mi bí mo ti ń tọ agbo ẹran lẹ́yìn. Olúwa sì wí fún mi pé lọ sọtẹ́lẹ̀ fún ilé Ísírẹ́lì. Iṣẹ́ tẹ́mi ń ṣe nu, mo níṣẹ́ mi tí mò ń ṣe ń wé ṣaláìrí ṣe. Olúwa ló pè mí ló ní wá sọtẹ́lẹ̀ fún ilé Ísírẹ́lì. Nípa báyìí Ámósì pa ìpè rẹ̀ mọ́. Ámósì dúró ṣinṣin nínú ìpè rẹ̀. Ámósì mọ àwọn tọ́lọ́run rán sí, ó sì jíṣẹ́ tọ́lọ́run wọn, ó jẹ́ fún wọn láì sójo. Ámósì dáàbò bo ìpè rẹ̀, ó pa á mọ́ láì fòyà, ó pa á mọ́ láì lábùkù. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, mọ ìpè rẹ̀ sì dúró ṣinṣin nínú rẹ̀, ó yòówù tó lè dé. Mọ ìpè rẹ̀ sì dúró ní ṣinṣin nínú rẹ̀, ó yòówù tó lè dé. Ámósì mọ ìpè rẹ̀, ó dúró ṣinṣin nínú rẹ̀ bí ìgbógun ti tilẹ̀ wá nípasẹ̀ àlùfáà Bẹ́tẹ́lì, àlùfáà òòṣà Bẹ́tẹ́lì, èyí tí Jèróbóàmù àkọ́kọ́ gbé kalẹ̀. Ó dúró ṣinṣin nínú ìpè rẹ̀. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nù. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó méjì tàbí mẹ́ta àti àwọn ẹ̀kọ́ tá a lè rí dìmú nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé Kìrìsìtẹ́nì lónìí. Kókó ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun náà ni pé bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, ẹ jọ̀wọ́ mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, ẹ má ṣe bà ìránṣẹ́ Ọlọ́run jẹ́ tàbí pa wọ́n lẹ́nu mọ́. Ẹ má ṣe bà ìránṣẹ́ Ọlọ́run jẹ́ tàbí pa á lẹ́nu mọ́. Ẹ̀ṣọ́ lọlọ́run fáwọn ìránṣẹ́ rẹ̀ ṣe láti kìlọ̀ fún wa pé wù ń bọ̀. Ẹ jẹ́ á gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu wọn. Ẹ jẹ́ á gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu wọn fún ire wa. Àwọn ọmọ Ísírẹ́lì kọ̀ wọn gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu àwọn wòlíì, wọn pa wọ́n lẹ́nu mọ́. Ọlọ́run tó rán Ámósì sí wọn, ní tí Amasáyà tó ṣe náà la gbọ́ tán. Ó ní ọkọ̀ orí sílùú rẹ̀ kọ́ lọ́mọ wàásù kókó nílẹ̀ Ísírẹ́lì. Wọ́n sì jẹ́ wọn ìyẹn wọn ń su torí wọ́n dìgbèkùn fún ilẹ̀ Asíríà kẹ́hìndé. Ẹ má ṣe bà ìránṣẹ́ Ọlọ́run jẹ́, ẹ má ṣe pa wọ́n lẹ́nu mọ́ láti jíṣẹ́ Olúwa. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká yọ̀ǹda ara wa fún ìlò Ọlọ́run. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, ẹ dákun ẹ yọ̀ǹda ara yín fún ìlò Ọlọ́run. Kò sí ẹni Ọlọ́run ò lè lò nígbàkúùgbà níbikíbi fògo rẹ̀. Ámósì láti ìjọba gúúsù Júdà lọ́lọ́run ti pè é, ó sì yọ̀ǹda ara rẹ̀ lọ sí àríwá Ísírẹ́lì láti lọ jíṣẹ́ tí bàbá náà. Ó foko ọ̀gbìn rẹ̀ lẹ̀, ó foko ọ̀sìn rẹ̀, àwọn ohun ọ̀sìn rẹ̀ ó dà wọ́n lẹ̀ láti lọ jíṣẹ́ f'Olúwa ní ìhà àríwá Ísírẹ́lì. Kò sẹ́ni Ọlọ́run ò lè lò. Ọlọ́run lè lò yín, ẹ yọ̀ǹda ara yín fún Olúwa. Lọ́nà kẹta, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, ẹ má ṣe ṣe aláìka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ẹ má ṣe kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má ṣe rí àwọn òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá yín. Tẹ́ ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run díngí ni, ẹ yẹra yín wò nínú rẹ̀ kẹ́ ẹ sì ṣàtúnṣe. Tẹ́ ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run idà ní, ẹ fààyè fún kó pín yín níyà pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ẹ má ṣe kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má ṣe sọ iṣẹ́ Olúwa dókòwò àtijẹ àtimú. Ká má ṣe sọ iṣẹ́ Olúwa dókòwò àtijẹ àtimú. Bó tilẹ̀ jẹ́ wípé Amasáyà, àlùfáà òrìṣà Bẹ́tẹ́lì, ó rò pé ebi ló mú Ámósì wá sí Ísírẹ́lì láti wá máa kéde ọ̀rọ̀ Ọlọ́run.
ó ní ó padà á lu rẹ̀ kọ́ lọ́mọ jẹ́ ńbẹ̀ kọ́ lọ́mọ kéde ọ̀rọ̀ Ọlọ́run ńbẹ̀. Ṣùgbọ́n Ámósì kì í ṣe ìránṣẹ́ elébi. Ó dunni jọjọ lónìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ elébi lọ́pọ̀ láwùjọ. Ẹ má ṣe jẹ́ kankan nù wọn. Iṣẹ́ Olúwa kì í ṣokòwò fún ara ẹni àti ìdílé ẹni. Ẹ má ṣe darapọ̀ máwọn tí ń ṣe bẹ́ẹ̀. Ìjọ Kristi kì í ṣokòwò. Iṣẹ́ ìhìnrere kì í ṣokòwò. Iṣẹ́ ìgbàlà ọkàn ni. Ní ìparí lọ́sẹ̀ yìí, bàbá àti màmá tí ń gbọ́ mi, ẹ fi ìgboyà àti ọkàn akin dáàbò bo ìpè yín. Ẹ fi ìgboyà àti ọkàn akin dáàbò bo ìpè yín. Ìpè Ọlọ́run kò lè ṣe aláìní ìpèníjà nínú. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ìpè Ọlọ́run kò lè ṣe aláìní ìpèníjà nínú. Ó ní ìpèníjà fún Ámósì, ṣùgbọ́n ó fi ọkàn akin àti ìgboyà dáàbò bo ìpè rẹ̀ níwájú Àmàsáyà. Oríṣiríṣi ìpè ló sì wà. Ìpè oríṣi mẹ́ta ló wà fáwọn ọmọ Ọlọ́run. Ìpè àkọ́kọ́ òun ni ìpè sí ìgbàlà tá a pè gbogbo ènìyàn sí. Ìpè àkọ́kọ́ nu ìpè sí ìgbàlà. Ìpè kejì òun ni ìpè sí iṣẹ́ ìránṣẹ́ ìhìnrere. Ìpè kẹta òun ni ìpè sí ibi tí a ó ti ṣiṣẹ́ náà. Oríṣi ìpè mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló ń kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ẹ jẹ́ á pa àwọn ìpè wọ̀nyí mọ́, ká sì dáàbò bò wọ́n. Gbogbo onígbàgbọ́ pátá òun la fi ìpè sí ìgbàlà fún. Tí o bá ti ní ìrírí ìgbàlà lótìtọ́ àti lódodo, pa ìpè rẹ mọ́, ìpè ìgbàlà rẹ pa á mọ́. Má ṣe jẹ́ kó díbàjẹ́ nítorí ohunkóhun. Má ṣe bojú wẹ̀yìn nítorí ohunkóhun kúrò nínú ìpè náà. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín in pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti láwùjọ tẹ́ ẹ wà. Tí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ ìléwọ́ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa yìí: àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrùn 2. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrùn 2. Bí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa yìí: +234 81 11 32 99 55. +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tèmi àti yín ó tún máa pàdé lórí ẹ̀kọ́ mìíràn. Mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́. Àdúrà mi ni pé bàbá ń kẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 28 oṣù Òkúdù, oṣù kẹfà yìí, 2024 ọdún àti ẹyọ 6 yìí, Olúwa ó tún ṣí wa ní èdè báyìí lọ. Ẹ jẹ́ á tètè dé sí yàrá ìkẹ́kọ̀ọ́ wa. Ẹ sì já kó ka ipa tó jọjú nínú ìkẹ́kọ̀ọ́. Gbogbo wa ó sì dá lábùkún fún lórúkọ Jésù. Ó dàbọ̀.